ní jàun tó dáa jẹ àti wọ́n tó péré ní jíkìní kan construction lè bílífù pé àwọn ọmọọṣẹ́ Àgbàlá dẹ̀ sọ fún èmi wípé àwọn bloggers máa jáde fún mi ibi tẹ́ máa ti mọ̀ wípé ẹni ègbé ẹni ìparun l'Àgbàlá Gabriel nìyẹn. Yes, mo sọ confirm ẹni ègbé ẹni ìparun l'Àgbàlá Gabriel. For your people to be telling me àwọn ọmọọṣẹ́ máa sọ fún èmi wípé àwọn ní àwọn blogger tó pọ̀ tó máa jáde fún mi kò ní dá fún gbogbo yìí. Do you think I'm afraid of you people? ẹyẹ yọ ẹsì rẹkọdẹ gbé show lọ jìnnàjìnnà ó tayé lára bí show tí mo ṣe lánàá ó wọ gbogbo ayé mi ò expect ẹ. Mo rí lọ́dún èèyàn kan tó gbé almost 200,000 people ti wò ń bẹ̀. Mo rò bí bẹ́ẹ̀ làwọn náà ti rí tára ti ta wọ́n pé yéè ọ̀run ti fẹ́ jábọ́. Àwọn bí tó ṣe pọ́ìntì lọ́wọ́ ẹni yẹn screenshot ni wọ́n post. Ó káyé lára táyé ẹ fẹ́ kú ó lè l'Àgbàlá Gabriel. Mo sọ pé a lot of people were attacking me. Àwọn tí Àgbàlá Gabriel tún kó síta nìyẹn. Ó ti láwọn church member kan tó ti máa sọ fún wípé àwọn protocol ló ṣiṣẹ́ wèrè yẹn o. Àjọmọ̀ wọn àtàwọn protocol dẹ̀ ni wọ́n máa sọ fún wọn pé anywhere tẹ́ bá ti rí tó bá ti àtàkì dáàdì ó yá ẹ máa debunk ẹ. ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ àti ìtẹ̀síwò wa this is crossblog XTV. Don't forget to subscribe, like and share. Ọ̀rọ̀ Àgbàlá Gabriel tí wàá ti gbẹnu tán báyìí. Bí kan ṣe ń lọ nìkan ṣe ń jí dìde bí kan ṣe ń lọ nìkan ṣe ń jí dìde. Now àwa gan wonder pé tó bá dórí TikTok tó bá dé everywhere wàá ṣàrà àwọn kan tó wọn bá ní ṣé kí ló kàn yín bẹ́ẹ̀ kìnnìkan tó lọ́n gbé sókè ẹ fẹ́ gbé wálẹ̀ bọ́ àwọn ọ̀wà tó wá wù yín kọ́ lórí kéèsì ni pé wọ́n ní arábìnrin kan arọ ni ó máa ń kọrin ní church ó wà lórí chair wọ́n ní lóun nídìí owó instrument woman yìí ló máa ń kọrin fún most of the time ó lóun nídìí owó instrument ó gbé woman náà jáde nígbà tó máa dáwó bóyá ọ̀nà dá 2.5 million pé owó yẹn ò lè ka instrument so òun láti fi owó yẹn kọ́lé fún ṣé dandan ni kó máa kọ́lé fáwọn èèyàn ni kí lè táwọn èèyàn ò rí nǹkan tí bọ̀bọ̀ yìí ń ṣe at the end of the day accepted àwọn kan ń jẹ tí ò bá sáwọn tí ò bá sóhun wọn lè jẹ torí ẹ̀ ní Nàìjíríà too gullible because a lot of poor people are too much tó bá rẹ́ni tó bá ti ń bọ́ wọn èèyàn ò bá máa pààyàn lójú wọn báyìí àwọn tó ń jẹ lábẹ́ ẹ̀ òun náà ló máa support it's just like what is going on with Jagaban in Nigeria now Tinubu àwọn kan ń pariwo pé ìjọba yẹn bákan wọ́n ti pín ráìsì gbogbo àwọn tó pín ráìsì fún gbàdúrà ráìsì ẹ̀ máa jẹ́ in 5 minutes just bẹ́ẹ̀ náà ni Àgbàlá Gabriel ṣe ń fún wọn lẹ́bà tó ń fún wọn ní gbogbo ẹ̀ but àwọn ọ̀wá criminality tó ń wù yìí wọn ò tiẹ̀ fẹ́ mọ̀ wọn ò fẹ́ mọ̀ anything Lady K ó tú ọ̀pọ̀ àṣírí lórí mátà yìí mo kọ́kọ́ gbọ́ voice note ti arábìnrin yẹn ẹ jẹ́ play díẹ̀ fún yín nínú voice note arábìnrin yẹn kẹ́ wá wo nǹkan tí Lady K wá tún náà ọ̀pọ̀ àṣírí tó ṣẹlẹ̀ arábìnrin ní òun nídìí instrument láti máa fi kọrin wọ́n gbé jáde láti gbowó instrument wọ́n gba 2.5 million ìgbà tó gba 2.5 million tó yẹ kán fi kọrin fún wọn náà fẹ́ fi kọ́lé fún ẹjọ́ ṣé ògiri ilé ló fẹ́ máa bùjẹ ni àbí sìmẹ́ǹtì ló fẹ́ máa bùjẹ ṣé kò yẹ kán tiẹ̀ fi ṣe investment fún nígbà tó yẹ pé èèyàn yẹn wọ́n tún ní arọ ni ẹ wo ọ̀rọ̀ pọ̀ ẹja jọ̀gbọ̀. ẹ̀ka lẹ́mà orúkọ mi ni Florence nígbà tí mo wá sí ọ̀dọ̀ Àgbàlá ní 2024 ó gbé mi sí online èmi ni mo ń kọrin tí mo ń kọ àyà mo ní mo fẹ́ ra instrument táwọn ọmọ ènìyàn dẹ̀ dá àwọn èèyàn dá owó fún mi gbà yẹn nígbà tí wọ́n dẹ̀ dá owó yẹn fún mi tán ó wá sọ fún mi wípé owó tí wọ́n dá yìí ò pé kò lè tó ra instrument pé òun máa ti kọ́lé ìgbà tí mo wá rí pé mo ti bọ́ sí orí ọwọ́ ogun aṣàsọ̀rọ̀ yẹn títí pé dáàdì irinṣẹ́ ni mo ní mo fẹ́ rà pé ìyá oríṣẹ́ ló jẹ mí pé olórin ni mí pé ìdí tí mo fi wá ni pé ìgbà tí wọ́n dẹ̀ gbé mi sí láìsí nígbà yẹn pé irinṣẹ́ ni mo sọ pé mo fẹ́ rà ó wá ní owó yẹn kéré ó ní ó jẹ́ 2.2 million 800,000 ó ló kéré ó ní kò lè tún ra irinṣẹ́ lọ́rọ̀ kan mi ì bá wọn jiyàn wọ́n kọ́ ilé yẹn síbi ẹ̀gbẹ́ ilé Muyideen nísàlẹ̀ Muyideen nísàlẹ̀ Muyideen nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ ìgbà tí wọ́n nà mí mo lọ sí ṣọ́ọ̀ṣì ọ̀dọ̀ ṣọ́ọ̀ṣì ẹrùn mo lọ bá wọn ṣe ọmọ Elédùmarè mo lọ bẹ̀ mo bá wọn lọ ṣe program ìgbà yẹn Àgbàlá Gabriel mo ní program ní ṣọ́ọ̀ṣì mi wá tẹ̀lé wọn lọ bẹ̀ ìgbà tí mo máa lé ìdé ó lé mi sọnù ìgbà tó dẹ̀ lé mi sọnù mo wá rí pé ilé tó kọ́ fún mi wọ́n ti kàn tán kò tí sí window kò tí sí kankan mo wá lọ gbé bẹ̀ pẹ̀lú èmi àti ọmọ mẹ́ta ìgbà tí mo rí pé ìyà yìí pọ̀ jù fún mi tí ò sówó kankan lọ́wọ́ mi lára àwọn tí tó wà ní abroad tí nọ́pà wọn wà lọ́wọ́ mi mo wá pè wọ́n wípé ẹ jọ̀ọ́ máa o mo fẹ́ gba ilé kán lè gbalé fún mi
àwọn wọ̀nyẹn wá nípa àwọn máa pe Àgbàlá, àwọn méjì ni mo pè, àwọn wọ̀nyẹn wá nípa àwọn máa pàlà Àgbàlá pé àwọn máa ṣàlàyé fún Àgbàlá. Ìgbà tí wọ́n pe Àgbàlá wọ́n ṣàlàyé fún níbi tí mo ti ṣeré ni Àgbàlá yọ lóníkọ́ lọ pè mí wá. Ayọ̀ ọmọọṣẹ́ tó jẹ́ protocol tán pè ní Ayọ̀, òun ló rán wá. Ayọ̀ ló wá tì mí lọ́dọ̀ ìyá Alájé. Nígbà tí mo dẹ̀ kú bẹ̀, nígbà tí máa dé ọ̀dọ̀ ẹ̀ báyìí, ó ní gbọ́, ó ní àwọn wo ni mò ń pè pé mo ní mo fẹ́ gbalé. Mo á níbẹ̀ ní sà pé mo fẹ́ gbalé. Bó ṣe gba etí mi nìyẹn, bó ṣe yọ igi táǹgbà yẹn náà wọ́n dẹ̀ ń kọ́ ilé PEM tán pè ní John. Ó dẹ̀ nù nígbà yẹn wọ́n pè ní Ìrètí, ẹ̀rí. Ó tún mú ọbọ̀ yẹn wípé báwo ni ẹ̀rí ṣe lè máa tẹ́ ni, èmi lọ fẹ́ rí, ó yẹ ní ó lè, èmi kíní kan àtìgbà tó dẹ̀ ti nà mí àti 2024 mo dẹ̀ ti sọ pé mo fà á lé Ọlọ́run lọ́wọ́. Fóònù táwọn ọmọ Nàìjíríà rà fún mi, ó gba fóònù yẹn lọ́wọ́ mi, ó sì fi fóònù yẹn fún odidi oṣù mẹ́ta. Ṣọ́ọ̀ṣì kan ni mo wá lọ tí mo wá lọ rí sùn sí Kérúbù ní ṣọ́ọ̀ṣì yẹn. Ìgbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀, DPO tó wà ní Ẹgbẹ́dá òun ló wá lọ bá mi bẹ̀. Ó wá sọ fún DPO wípé òun ò lè fún mi ní fóònù mi. Ó ní òun á ra smartphone fún mi. DPO wá ní pé kí n sọ pé mo ti gbọ́. Mo dẹ̀ sọ pé mo ti gbọ́. Mo ṣáà bẹ̀ wọ́n pé kó má bínú tó bá jẹ́ nǹkan tí mo ṣe yẹn pé ó rọ̀ǹgì pé kó má bínú. Wọn ò ṣe bẹ́ẹ̀ fún mi ní fóònù yẹn. Wọ́n wá yọ síìmù mi, wọ́n wá kó lé mi lọ́wọ́. Ìgbà tó kó lé mi lọ́wọ́ mo wá gbéra ní station ọlọ́pàá. Ibẹ̀ yẹn ni DPO, ibẹ̀ yẹn ní Ẹgbẹ́dá, ibẹ̀ yẹn ni DPO fi mọ́tò gbé mi dé. Má. Ẹ bá sọ̀rọ̀ yẹn, ẹ sọ̀rọ̀ yín pápápá. Ok, ìgbà tí DPO gbé mi dé station, ibẹ̀ yẹn ni dáàdi ara àwọn ọmọọṣẹ́, ara àwọn dáàdi David, wọ́n ṣáà lọ ra fóònù yẹn ní Ẹgbẹ́dá, ìyẹn smartphone yẹn, wọ́n wá gbé wá fún mi. Mo wá kí síìmù mi sí, mo wá lọ ṣọ́ọ̀ṣì ibi tí mo máa ń sùn sí. Ìgbà tí mo máa débẹ̀ di eléyìí, mo wá fi fóònù yẹn hàn mọ́mì ìyá wòlíì yẹn wípé fóònù tán rà fún mi ni o. So mọ́mì kan náà wà ní abroad, mọ́mì yẹn lè máa gbọ́rọ̀ mi báyìí. Mọ́mì yẹn sẹ́ndí 300,000 sí mi. Ó ní kí n fi ra bẹ́ẹ̀dì, kí n fi ra gbogbo nǹkan mi. Wá ra bẹ́ẹ̀dì yẹn, mo wá lọ fi owó yẹn ra ilẹ̀ sọ́dọ̀ Àgbàlá Gabriel. Ó wá sọ fún mi wípé ilẹ̀ tí èmi rà lọ́wọ́ òun yẹn o. Ẹni tó nílẹ̀ sọ pé òun ò ta ilẹ̀ mọ́ o. Kí n gba 300,000 mi ò lè parọ́ mọ́, ó dẹ̀ dá 300,000 mi padà fún mi. Ìgbà nínú 300,000 yẹn náà mo ti ra fóònù ilé kékeré tí mò ń lò yìí ni mo fi padà wá sí ilé, wá sí Ondo State. Àtìgbà yẹn èmi dẹ̀ retí bóyá àwọn máa pè mí pé o ìyá ẹ̀ máa yá olórin o. Ìgbà tó sọ wípé ò ní ìdí ilé mọ́ o, pé torí mo sọ nígbà àkọ́kọ́ wípé irinṣẹ́ ni mo fẹ́ rà. Ìgbà tó dẹ̀ gbé mi sí online, irinṣẹ́ náà ni ó bá mi ń polongo lórí rédíò wípé mo ní mo fẹ́ rà. Ìgbà tó ṣe tọ́tọ́ gbowó tán ló yí òun padà pé owó yẹn ò tó ra irinṣẹ́ mọ́. Lẹ́nu ọjọ́ mélòó kan mo wá sí Ìbàdàn láti Ondo State bí ó yẹ kí n ti gbé wá sí online tipẹ́tipẹ́, but tí lẹ́yìn ìyá Alájé ní tó jẹ́ ìyá Alájé, mo rí pé tí n bá gbé Àgbàlá Gabriel wá sí online gbà yẹn, mọ́mì yẹn tó jẹ́ lọ́ọ̀yà yẹn, mọ́mì yẹn á máa fẹ́ nínú ṣọ́ọ̀ṣì tí mo wà. Ẹlẹ́mi wá sọ pé mi ò gbọ́dọ̀ lọ anywhere. Wọ́n ní ẹni tó máa gbé jáde, wọ́n ló máa jáde wá. Ìgbà yẹn ní ọ̀rọ̀ yẹn ò ṣẹlẹ̀, kò pé tí wàá na Muyideen ní ọ̀rọ̀ Muyideen tún ṣẹlẹ̀. Ibì kan lè máa ti Muyideen wà. Ó ga ọ, bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ o. Ẹ̀yin ọ̀rẹ́ Àgbàlá Gabriel, lovers all over the world. Ṣé tún rí pé ẹlòmíì ló ń ṣe àlàyé yìí tó ń jíṣẹ́ nǹkan tí ojú ẹ̀ rí ní Àgbàlá Gabriel. Torí arábìnrin yẹn jáde tán dáwó fún. Àwọn èèyàn nítorí pé wọ́n dáwó fún, wọ́n gba owó lọ́wọ́ ẹ̀, wọ́n fi ra ráìsì, wọ́n fi sí oúnjẹ fáwọn èèyàn. Ó ní Àgbàlá Gabriel rán èèyàn kan láti gba owó sínú àkáǹtì òun. Everybody wọ́n bu anyhow. This is another person again. Bẹ́ẹ̀ mélòó la fẹ́ sọ lórí àwọn tó yí wà. Ẹ̀jẹ̀ agbẹ́kùnrin àlàyé lẹ́nu Lady K, because nígbà tí Lady K ṣe fídíò yìí náà, àwọn kan tún threaten Lady K pé àwọn blogger máa jáde fún. So Àgbàlá Gabriel is a full-time, I can conclude it now, is a full-time organized crime ló ń ṣe tó dẹ̀ ti ní gbogbo instrument tó máa fi jagun yìí. Àṣà ìpò bọ́ta ní ọjọ́ mẹ́ta yìí, òun wá bàbá Lébièṣù, bàbá ẹ̀hún ò mọ nọ́mbà wọn, òun sọ nọ́mbà wọn nù. Ṣé rántí bọ́ta tó dáwó fún bàbá Lébièṣù 5.5 million àbí 5 million ni bàbá ẹ̀ fi 500,000
ó lóun fún wọn ní church bí ìmọ̀ bóyá dẹ́mẹ́wà or tithe. Ká ní ó ti mú bàbá owó bàbá lébi oṣù wá lọ fi owó yẹn kọ́lé, wọ́n fi ṣe ṣọ́ọ̀bù, wọ́n ṣe gbogbo ẹ̀. Ká ló ti pín owó bàbá yẹn náà sí méjì tó ti gba àbá 2.5 nínú ẹ̀, bàbá lébi oṣù náà máa pariwo. But orí kókò mú owó bàbá lébi oṣù, òun bàbá lébi oṣù ló ṣe wáyé láti fi ṣe cover. Ẹ wo bẹ́ẹ̀ ń lọ ẹja àjọgbọ́ ìtókù lẹ́nu Lady K. A competition yìí against me. Ó lé ní ìkà ní ọ̀bàyéjẹ́ ní tó bá jẹ́ torí làwọn tó bá bá mi rajà ò ṣe ní bá mi rajà mọ́. Go with your money. Olúwa wà fún mi. Go. Mi ò ní bá wọn dúró síbi ìbàjẹ́. Mo sọ fún yín wípé mo mọ bí ìyà ṣe rí lára. Mi ò wá nílẹ̀ ní tí ìyà ń jẹ nínú Nàìjíríà yẹn kí wá ní kẹ́yìn kan máa kọ̀ntínà tí máa fìyà jẹ wọ́n. Tí ò bá ṣe pàgbàláyà olórí burúkú èèyàn. Wá ìtẹ́yàn wá sọ́dọ̀ ẹ̀ wípé òun nídìí owó irinṣẹ́ tẹ́ní ilé ní kẹ́kọ́ fún. Tó bá tiẹ̀ la ẹnu ẹ̀ gan sọ fún yín wípé òun fẹ́ kọ́lé, ẹ jẹ́ kó yẹ wípé wá ilé kọ́lọ̀rọ̀ ẹ̀ kọ̀. Irinṣẹ́ yẹn ni kò get. Tó bá ti ní irinṣẹ́ ẹ̀ tó níṣẹ́ tó dá lọ́wọ́ wà kọ́lé. Ẹ yóò ṣe sọ bẹ́ẹ̀ fún. Ọ̀gá yóò ṣe sọ bẹ́ẹ̀ fún. Ọlọ́run ò ní bá mi fi refẹ́ yọ ọmọọṣẹ́ àgbà látẹgbẹ́ mi wá síta láàárọ̀ yìí. Ẹ ní jàun tó dáa jẹ. Àti wọ́n tó péré ní jíkìní kan construction. Ẹ lè believe pé àwọn ọmọọṣẹ́ àgbà lábẹ́ sọ fún èmi wípé àwọn bloggers máa jáde fún mi. Ibi tẹ́ máa ti mọ̀ wípé ẹni ègbé ẹni ìparun làgbàlá Gabriel nìyẹn. Yes, mo sọ confirm. Ẹni ègbé ẹni ìparun làgbàlá Gabriel. For your people to be telling me, àwọn ọmọọṣẹ́ máa sọ fún èmi wípé àwọn ní àwọn blogger tó pọ̀. Tó máa jáde fún mi kò ní dá fún gbogbo yìí. Do you think I'm afraid of you people? Ẹyẹ yóò ẹsìkì rẹ́kọ̀dẹ̀ gbé ṣó lọ jìnnàjìnnà. Ó tayé lára bí. Ṣó tí mo ṣe lánàá, ó wọ̀ gbogbo ayé mi ò expect ẹ̀. Mo rí lọ́dún èèyàn kan tó gbé. Almost 200,000 people ti wò ń bẹ̀. Mo rò bí bẹ́ẹ̀ làwọn náà ti rí tára ti ta wọ́n pé yéè ọ̀run ti fẹ́ jábọ́. Àwọn ibi tó ṣe pọ́ìntì lọ́wọ́ ẹni yẹn screenshot ni wọ́n post. Ó káyé lára. Ara táyé. Ẹ fẹ́ kú. Ó lè làgbàlá Gabriel. Is a scam. Òjálé onílé fi bó tiẹ̀. Iṣẹ́ wo ló ṣe tó fi kọ́ gbogbo nǹkan tó kọ́ jọ? Ìbéèrè nìyẹn. Ṣèbówó tó gbà fún àwọn èèyàn ni. Now, lórí issue ọ̀rọ̀ ìyá ìmáì, ìwé ilẹ̀ ni mo need. Ìwé ilẹ̀ tẹ́ fún. Ẹyẹ èèyàn ẹ tún máa gbọ́ o. Wọ́n jẹ́ kó yé bàbá DPO gan wípé ẹni tó fún woman ní ilẹ̀ tó fi kọ́lé kò fún níwèé. Ẹjọ́ torí Ọlọ́run ṣé woman yẹn ló nílé? Abọ́lórí burúkú ní yín ni. Tí woman bá wà church yìí tẹ́ bá ló ṣe nǹkan tí ò dáa. Mi ò bá yín jiyàn. Tí woman yẹn bá lè ṣe nǹkan tí ò dáa fóun, mi ò bá yín jiyàn, but nǹkan tí mo wà after ni wípé o ò lè máa kọ́lé fún àwọn èèyàn. Kó máa fi wọ́n lu jìbìtì máa fi kọ́rọ̀ ti ẹjọ́. Nígbà tó mọ̀ wípé ìwé ilẹ̀ ó ṣe pàtàkì, ó ṣe kókó tí èèyàn bá ní ilé. Èèyàn bá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ ẹ̀. Ẹ̀yin èèyàn onílàkàyè ni mo pè kí ṣẹ̀yà ṣíwèrè. Èèyàn bá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ ẹ̀ pé dádì mo mọ orí kọ. Ẹjọ́ sà mo nídìí irinṣẹ́. Ìwọ fúnra rẹ̀ dẹ̀ gbọ́ bí ọmọbìnrin ṣe ń kọrin. Ó gbọ́ bó ṣe ń kọrin. Tọ́dẹ̀ sẹ́ni pé níbi tí mo ṣèwádìí mi dé, bàbá DPO gan jẹ́ kó yé mi pé àgbàlá jẹ́ kó yé àwọn wípé tóun bá fẹ́ wọ orí púpì orí pẹpẹ. Lady ló máa fi orí ẹ̀mí gbé òun wo orí pẹpẹ. DPO sọ bẹ́ẹ̀ fún mi, mo ní gbogbo rìkọ́dì nèmi àti DPO lọ́wọ́. Mo ní lọ́wọ́. Gbogbo bí tí wọ́n máa yẹn ti ṣeun tí ò dáa. Bàbá yẹn ṣàlàyé everything fún mi. He's a father. Kọ́ lọ bá mi dúró ti bàbá òun. Bí ọmọ wọn rí náà. Mo dẹ̀ introduce ara mi sí wọn. Bàbá yẹn dẹ̀ sọ òtítọ́. Gbogbo bí tí woman yẹn ti ṣe àṣìṣe. Bàbá yẹn sọ everything fún mi. Ìwọ tó wá jẹ́ pé tó bá fẹ́ gun orí ọ̀tà. Woman yìí ló máa forí ẹ̀gbí gbé ẹ sórí ọ̀tà. Tí èèyàn bẹ́ẹ̀ wá sọ fún ẹ pé òun nídìí owó instrument. Ẹjọ́ torí Ọlọ́run. Ṣé ilé ló yẹ kó ní kọ́kọ́? Tí ó máa ṣe pé o lè ní ẹ́, o fẹ́ máa fi lu àwọn èèyàn ní jìbìtì.
ẹ̀yin wèrè ajẹ́rẹ́ dáradá tẹ̀ tí mo fi tí ìgbẹ̀yà ayé yín máa end up sí. Ẹ wá sínú inbox ti tèmi, ẹ wá sọ fún èmi wípé ẹ máa kó àwọn blogger jáde fún mi. Ìwọ tó sọ̀rọ̀ yẹn fún mi, ayé abàjẹ́ ṣá. Mo ti screenshot picture ẹ̀ sọ́wọ́. Ọjọ́ tí bá ti rí àwọn blogger tó bá ti jáde fún mi, ìjọ yẹn ni màá gbé video ẹ̀ jáde àti voice note tó send sí mi tó fi sọ wípé ẹ̀yin ní àwọn blogger tó máa jáde fún mi. Màá gbé gbogbo ẹ̀ síta. Màá wá finish ayé títí ẹ náà lórí social media. Ṣọ́rí ohun tí wò rà tí ẹ̀ máa sọ wípé ò rà, wà á mọ̀ wípé wèrè ju wèrè lọ. Ohun tí ò ṣe, èmi máa ń ṣọ́rí mi, èmi máa ìjọ máa ń ṣíwájú àlọ́ lọ́dọ̀ Lady K. Ohun tí wọ́n yẹ ò ṣe, ìwọ tó ń sọ fún èmi wípé ẹ̀yin ní àwọn blogger tó máa jáde fún mi, kẹ́ máa wo Àgbàlá Gabriel. That is to say, gbogbo àwọn tó ń defend Àgbàlá Gabriel, irinṣẹ́ Àgbàlá Gabriel ni wọ́n sanwó fún wọn ni. Pẹ̀lú nǹkan tẹ́ni sọ fún mi, ṣé kí play voice note tó sọ fún mi kẹ́ gbọ́? Àbí kì í ṣì bá kíìpù ẹ̀ nítorí it's part of my weapon tí màá fi bá yín jà. Kó máa sọ fún mi wípé àwọn ní àwọn blogger tó máa jáde fún mi. That is to say, àwọn people yìí sanwó fún àwọn blogger. Anybody tẹ́ bá yí tó bá defend Àgbàlá Gabriel, iṣẹ́ owó wọn ni wọ́n ṣe, just like Nigerian politicians. If you see anybody tó takú tó wà kàkàkàkà mọ́ politicians kan, iṣẹ́ ajé tiẹ̀ ló ń ṣe. Ẹ wá sọ fún ẹ̀mí wípé èyí máa kó àwọn blogger jáde fún mi. Kò ní dá fún yín, kò ní dá fún blogger tẹ́ fẹ́ gbé jáde fún Lady K. Mọ̀ mí ni. Ìyẹn gan ló máa fún mi lẹ́nàjì àti handle kéèsì yín dáadáa. Number one, ẹ ti jẹ̀bi for this woman láti wá bá yín wípé òun nídìí help tóun máa fi jẹun. Tí ẹ dẹ̀ bá gba owó tẹ̀ dẹ̀ bá kọ́lé, ẹ ti jẹ̀bi ẹ̀. Kó wá jẹ́ woman yẹn gan ló sọ fún yín wípé Daddy, because olóyè burúkú kan nínú àwọn wèrè tó pè mí nínú àwọn ọmọọṣẹ́ Àgbàlá Gabriel. Ó ní woman yẹn lórí ilé téèyàn kan kọ́. Tí Àgbàlá kọ́ fẹ́yàn kan lóun náà fẹ́ ilé làwọn fi kọ́ ilé fún. Rí pé ṣí èrè. Ọ̀rọ̀ wèrè lẹ́sọ lẹ́nu. Èèyàn tí ò níṣẹ́ lọ́wọ́ kò lọ́kọ. Ó láwọn ọmọ kókòkò mẹ́ta. Kò lẹ́sẹ̀ méjèèjì. Kì í ṣe ohun tó máa jẹ tó máa mú owó wọlé fún ló yẹ kẹ́ wá fún. Ẹ̀yin èèyàn ẹ bá mi kọ sí comment section. Ṣé kìí ṣe nǹkan tó yẹ kó wá fún nìyẹn? Ohun tó yẹ kẹ́ ṣe fún ni pé bó ṣe máa rí tọrọ kọ́bọ̀ pátápátá tí ó bá délé tó ń gbé ẹ rẹ́ǹtì ilé fún, ẹ establish ẹ ní owó business kó máa tajà. Tó bá ti ń tajà á lè máa rí owó ilé yẹn san. Tó bá wá jẹ́ni tó rí ẹ pé á lè mọ bó ṣe máa padà wá ra lè kọ́lé. Tẹ́ bá wá ní wọ́n fún nílẹ̀, ẹ jẹ́ kó yẹ pé wá arábìnrin alọ́pọ̀lọ́ ọ̀gá yín dọ́bà, ọpọlọ Àgbàlá Gabriel dọ̀bálẹ̀ yín blogger bá mi kọ́ọ̀tì ẹ̀ tún bá mi gbé wọ̀ gbòòrò ayé. Ẹ̀yin kọ́tà bẹ́ẹ̀ ẹ bá mi kọ́ọ̀tì ẹ bá mi tún gbé wọ̀ gbòòrò ayé. Mò ń ṣe fídíò eléyìí on the 21 ìjọ Sunday ni mò ń ṣe nínú oṣù kẹta ọdún 2026 kí n máa bá yín fi déètì sí. First thing tó yẹ kẹ́ ṣe fún woman yẹn, wọ́n ti fún nílẹ̀ nìyẹn fine according to you guys. Wọ́n ti fún nílẹ̀. According to you people, ẹni fúnra rẹ̀ ló sọ wípé ilé kan ló ń kọ́ fún yàn yẹn, òun fẹ́ kẹ́kọ̀ọ́ wẹ̀ fóun náà. Wá lẹ̀ sí tẹ̀dá ń pa arábìnrin jẹ́ kó rí ẹ pé ilé kíkọ́ kọ́ lọ̀rọ̀ ẹ kàn. Moreover, owó tó dá fún ẹ kò lè parí ilé. Ohun tó yẹ kó lórí burúkú ọ̀gá ayé Àgbàlá Gabriel ṣe nìyẹn. Owó yìí kò lè parí ilé. Ohun tá a máa ṣe fún ẹ nìyí. These pieces of land tó fún ẹ jẹ́ kó wà níbẹ̀. Yàrá méjì lélẹ́yìí a máa rẹ́ǹtì ẹ̀ fún ẹ. Business ẹni kò face. Akọrin ẹ̀mí ní ẹ́. Gbogbo àwọn churches tó bá fẹ́ ṣe ìkórè kó máa pè ẹ́ kó máa lọ kọrin fún wọn níbẹ̀ tí irinṣẹ́ ẹ bá ti wà. Ẹ̀yin èèyàn tí bá make sense ẹ máa bá mi kọ sí comment section because bàbá yín pò ó ẹ ti ṣí èrè. Èmi lẹ́ ń dún kòkó blogger mọ̀ kò ní bá mi dá fún yín. Ẹ má nífẹ̀ẹ́ mi. Bíbélì gan sọ. Ó ní ìbáyé ayé ìṣọ̀tá Ọlọ́run ni. Ẹ kórìíra mi nínú ayé kí àwọn òru gba ti tèmi wípé yes, mo speak for the voiceless. Mo gbọ́ ìyà lára àwọn tẹ́ fẹ́ fìyà jẹ. Ìyẹn ló lérè jù kì í ṣe ìbáyé ayé orí burúkú tẹ́ bá kiri. Kẹ́ wá fún ní business, kẹ́ wá pa polongo ẹ̀.
tẹ́ bá ti ṣe program wípé tó akọrin ẹ̀mí kan wà níbí o ẹ fẹ́ ṣe ìkómọ ẹ fẹ́ ṣe wedding go and look at the way this lady was singing. Throughout yesterday I was on this lady's TikTok watching all her videos. She is talented. Kọ́ ẹ wá máa sọ fún gbogbo èèyàn pé ẹ fẹ́ ṣe ìkómọ ni ẹ fẹ́ ṣílé ni ẹ fẹ́ ṣe ìgbéyàwó ni ẹ fẹ́ ṣe àjọ̀dún olórí ẹ̀mí wà bí kẹ́ máa pè é kí àwọn èèyàn wá máa pe woman yẹn from there á rí owó kọ́ ilẹ̀ tí wọ́n fún. Yes or no ẹ̀yin tẹ́ ní làákàyè kì í ṣàyàn lórí burúkú tẹ̀tẹ̀ lágbàlá Gabriel. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ á rí owó kọ́ ilé yẹn. Ohun tó yẹ kẹ́ sit ẹ̀ down kẹ́ sọ fún nìyẹn tó bá jẹ́ wípé tó bá jẹ́ ni o according to ẹjọ́ wèrè tẹ́ ń rò fún mi láàárọ̀ yìí o tó bá jẹ́ pé òun ló lóun fẹ́ ilé ohun tó yẹ kí òpònú ọ̀gá yìí tí ò ní làákàyè gbogbo ọpọlọ ẹ̀ ó lè owó ló wà bẹ́ẹ̀ ohun tó yẹ kó advice ẹ̀ nìyẹn. Talkless wípé woman yìí wá sọ fún ẹ̀mí wípé ọ̀gá yìí ló insist wípé ilé ló máa kọ́ fún òun. So ohun tó yẹ kí ó ṣẹlẹ̀ òun nìyẹn. Kì í ṣe wípé ẹ wá lẹ fẹ́ kọ́lé fún number one owó tẹ́lẹ̀ gbà fún woman àlọ́ lè làgbàlá ẹjọ́ gbogbo èyí tẹ́ ẹ wọ́n mi ṣe 2.2 million kọ́lé. Ìbéèrè ni o ṣé 2.2 million ṣé ó kọ́ ilé tí Àgbàlá fi wá sọ wípé òun máa fi 2.2 million kọ́lé fún woman yẹn ibi tẹ́ bá ti mọ̀ pé ó lè làgbàlá there is something there ó ní mission with that 2.2 million. And that money is more than 2.2 million. Ó dẹ̀ fẹ́ tie ọmọbìnrin yẹn down. Sí àkàtà ẹ̀ kó lè máa forí ẹ̀mí gbé bàbá wọlé. Mi mẹ́ni ni bàbá alámì epo. Mi ò mẹ́ni ní. Ẹ má pè mí mọ́. Làákàyè tó yẹ kọ̀ọ̀gá yín kó sọ̀kalẹ̀ nìyẹn. Ó dẹ̀ ti fail. I have the right láti call it out. Ìwé ilẹ̀ yẹn we need it. We need it. Now ẹ sọ nísìn wípé ilẹ̀ ò ní ìwé ẹ̀yin tẹ́ ẹ wọ́ mi ẹ̀yin ọlọ́pọlọ ni mo pè o ẹ sọ wípé ilẹ̀ ò ní ìwé ẹjọ́ ṣó possible ní Nàìjíríà kí ilẹ̀ má ní ìwé kéèyàn dẹ̀ kọ́lé sí kó dẹ̀ níwọ̀ lọ nílé ẹ̀ is that one possible? Ilé yẹn wà lẹ́yìn ilé Muyideen ẹ jẹ́ ìfilé náà hàn yìí ẹ̀yìn ilé Muyideen òun nílé yẹn wà o. Ilé ò ní ìwé Àgbàlá Gabriel ó gbọ́n àwọn tó dẹ̀ ń tẹ̀lé ẹ náà ó ti fi orí burúkú ọpọlọ títí ó ti fi bà títí wọn náà jẹ́ wọn ò lè dánú rò. Nísìnyí mo kọ́lé sórí ilẹ̀ tí ò ní ìwé ẹjọ́ tó bá dọ̀la táwọn tó ní ìwé ilẹ̀ yẹn tó bá dé ta ló nílé. Nàìjíríà gan ó ralẹ̀ wọ́n fún ẹ ní receipt ó ní sí ọ̀fọ̀ ó ní àwọn dọ́kúmẹ́ǹtì tó yẹ kó ní gan wọ́n máa ṣe padà gba ilé yẹn lọ́wọ́ ẹ wọ́n á gba ilẹ̀ lọ́wọ́ ẹ ká má wá sọ èyí tí ò ti wá ní pépà kankan no receipt ẹyẹ yọ kò sí receipt ẹ̀dẹ̀ ní woman ló nílé ẹ̀dẹ̀ ní ogún ẹ̀ ayérayé ni báwo logún yẹn ṣe máa jẹ́ ti woman yẹn ayérayé kí woman yẹn ti wá dẹ́gbà maybe 20 years to this time or 10 years to this time kó wá jáde láyé kó ṣaláìsí kó tẹ́ ẹ kú àwọn ọmọ tó bí sílẹ̀ báwo ló ṣe fẹ́ kílẹ̀mù lẹ́yìn àti ilé pé property màmá wọn ni abọ́lórí burúkú ni yìí ni pẹ̀lú Àgbàlá Gabriel. Do you think I'm scared of you people? ẹ̀yin èèyàn ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ díẹ̀ because olórí burúkú ẹ̀yin kan you are there asking me pé what is my own business? My own business is that Àgbàlá Gabriel should stop scamming people. You can't be doing wrong thing and you want people that have sense like me to follow you. It would not possible. Because I have sense. Mo kọ́lé, I know what it takes. Mo mọ bọ́rọ̀ ìwé ilẹ̀ ṣe rí. Bó ṣe wà very very important tó. Mo ra ilẹ̀ kan sí Fákalẹ̀ ní Kòròdú. Wọ́n kọ̀ fún mi ní receipt. Mi ò tètè lọ gba ìwé ẹbí mo lose ilẹ̀ yẹn dé ní eléyìí. Èmi tí mo lẹ́sẹ̀ méjèèjì tún nìyẹn o. Èmi tí mo ní ẹsẹ̀ méjèèjì nìyẹn ká má wá sọ ẹni tí ò lẹ́sẹ̀ méjèèjì. Mo ra ìkan sí ẹrí yọ̀. Mo gbàwé ẹbí. Mo gbàwé ilẹ̀.
wàláì torí mi ò ní sí ọ̀fọ̀ torí mi ò láwọn ṣàkàwọn dọ́kúmẹ́ǹtì rádaràda kan sílẹ̀ fún mi ẹ̀yin tẹ́ ń wò mí mo tún lose ilẹ̀ yẹn owó mi tún lọ àtijọ́ yẹn ni mo ti learn in a hard way pé tó bá ní property sí Nàìjíríà o gbọ́dọ̀ ní necessary document ni mo fi dẹni tó jẹ́ wípé first thing tí mo máa ń target gbogbo document mi ni mo máa ń target reason tí wọ́n ti ilé mi kan pa ní Nàìjíríà yẹn mi ò gbé wá sórí social media because kan tó yẹ kí n gbé wá sórí social media because kan tó ti lé yẹn pa fún nonsense ni but mo fi ṣe kíni mo fi ṣoṣù mo fi para ṣé mo yẹ tó ní kí n lọ sọ wá tí bá sọ fún yín lórí social media ó máa shock yín iye tó ní pé kí n lọ sọ reason ni o we are still on lead kí n já yín tán ilé yẹn ṣì wà títí pàtì náà mo kàn wò pé mi ò fẹ́ kọ́ mọ̀ pé mi mo ní ilé yẹn ilé tí mo ti cover 30 years I don't want people to know pé mi mo ní ilé yẹn that is why tí mi ò ṣe lè gbé wá sí social media wípé Nigerian government ṣe é ṣí èrè pẹ̀lú àwọn owó rádaràda tẹ́ni kan lọ máa sọ lórí ọ̀rọ̀ lílédé so mo mọ nǹkan tó take èmi tí mo lẹ́sẹ̀ nìyẹn o even ọ̀rọ̀ tí mo sọ mo ní láti pé òṣà sí pé òṣà kókó máa ṣẹlẹ̀ sí mílíkẹ́ Nàìjíríà yẹn ọmọ àti lẹ́bi pa bàbá rí lẹ́díkẹ́ yẹn ká sanwó yẹn mo kọ́ kí agídí bọlẹ̀ mo ní mi ò ní san because kò ń ṣe nǹkan tó lẹ́tọ̀ọ́ ní àwọn so-called land user kìnìkan ni wọ́n lọ ti ilé mi pa ilé over 30 years bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ mo ní láti sọ fún ìṣàpẹ́ má worry I will sort it out mo ṣì wà lórí ẹ̀ up till now mi ò dẹ̀ fẹ́ kọ́ mọ̀ pé mi mo nílé yẹn mi ò lè gbé wá social media mo tún lẹ́ni lẹ́sìn pé so rádaràda kan tún máa ń ṣẹlẹ̀ tó tún máa ń charge èèyàn fún nǹkan báyìí just minus something innovation ni mo ń ṣe ní ilé yẹn àmọ́ nílé over 30 years just to renovate it lọ́ní mi ò gbàgbé pé mo fẹ́ renovate ilé mi bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ tí mo jòkó síwájú ilé ní Sunday wọ́n ti lé yẹn pa Nàìjíríà wọ́n ní mi ò gbàgbé pé mo fẹ́ renovate ilé over 30 years ẹ̀yìn èèyàn kí n ṣẹ̀ṣẹ̀ tún lọ máa gbàgbé lọ́dọ̀ ìjọba pé mo fẹ́ renovate ilé mi tíjọba ò mọ̀ bí mo ṣe jìṣẹ́ jìyà fi kọ́ nǹkan mi tẹ́ bá mọ iye tó bíìlì mi millions ni wọ́n ní kí n lọ mú wá mo sì wà lẹ́nu ẹ̀ up to today ìyẹn ni màá wá gbọ́pọ́ lórí burúkú Àgbàlá Gabriel olókọ́lé fúnyàn ilé yẹn kò ní ìwé kankan màá wá ìgbìrò ẹ̀ màá wá fiẹ́lẹ̀ kò ní dá fún gbogbo ẹ̀yin tẹ́ pè mí yẹn ṣá ara ló máa sún payé ara bá mi sún payé ṣá tí mo mọ bọ́rọ̀ ilé kíkọ́ ṣe rí ní Nàìjíríà of today tó bá sọ fún mi pé mo lè face nǹkan tí mo face máa ń jiyàn renovation millions ni wọ́n ní kí wá sọ Nàìjíríà sí millions tí bá sọ yẹ fún yóò máa ṣọ́ọ̀kì yín pé kí ló dé bọ́ọ̀ni ilé náà ṣe tó but I keep it to myself mo ṣì wá níbi tí mo ti ń japowó ẹ̀ òòṣà ní láti máa sọ fún mi pé lẹ́dígẹ̀ jẹ́ ìlú wọ̀nyẹn mo níbi òfẹ́ gbàgbàtà ni mo ti sọ yìí ìwé tó ń gbé sílé yẹn tó ṣe gbogbo ẹ̀ mo fọwọ́dẹ̀ sí olóyè mo lólóyè nǹkan tí mo fèsì Nàìjíríà ó tún dùn kòkò mọ́ mi pé kíní kan máa ṣẹlẹ̀ dẹ̀ gbàkọ̀ olóyè ní ilé díkẹ́ jẹ́ ká sanwó yìí tẹ́bà tí ní lọ́wọ́ ẹ jẹ́ kí n fún yín mo ní no bàbá ọ̀rọ̀ 2 weeks ago ṣì nìyẹn tó lóyè tún bẹ́ẹ̀ mi pé lédíkẹ́ send account number kí bẹ́ẹ̀ forward owó mo ní no sir mo yọ̀ǹda that was 2 weeks ago mo ní mo yọ̀ǹda I will sort it out myself mi ò fẹ́ orí anybody because kì í ṣe new property old property ni mo kàn ṣe renovation bẹ́ẹ̀ ni ìyẹn ló lórí burúkú Àgbàlá máa wá lóhun kọ́lé fún ẹni tí ò lẹ́sẹ̀ méjèèjì ẹ̀yin èèyàn ló máa wá ní ilé yẹn ò níwèé kankan kò sí pé common receipt ilẹ̀ lásán lélẹ̀ tó bá dọjọ́ ọ̀la ṣé wọ́n ní gba ilé yẹn lọ́wọ́ woman yẹn ṣé wọ́n ní gbà kí woman yẹn tiẹ̀ wá jẹ̀bi kó tiẹ̀ wá ṣe kó ṣe gbogbo ẹ̀ ẹ̀tọ́ ẹ̀ pẹ̀lú àbò ara tó wà yẹn ẹ̀tọ́ ẹ̀ fún ní property ẹ̀ láyọ̀ àti àlàáfíà sí ìsọjà wọn ló bá kọ́ ilé yẹn ó ṣe tí ara ẹ̀ sí Ọlọ́run kó má tí ara ẹ̀ ṣe Ọlọ́run Àgbàlá Gabriel ó ṣe tí ara ẹ̀ ṣe Ọlọ́run kó má tí ara ẹ̀ kó tí ara ẹ̀ sí Ọlọ́run kó má tí ara woman ṣe Ọlọ́run ẹ̀yin wèrè kan wá ń pè mí pé ẹ̀yin láwọn blogger tẹ́ máa kó síta fún mi wọ́n máa wá debunk gbogbo nǹkan tèmi sọ wípé gbogbo ohun tí mo sọ irọ́ ni mo pa àbórí yín burú ni
ẹ mọ̀ wípé ní tí blogger bá attack ó ní voice ni wọ́n gbóhùn ẹ̀ nínú ayé mo kí nínú Nàìjíríà yẹn I'm voice for the voiceless yes ẹ kó blogger yẹn jáde àwọn tó nífọ̀n tó lè kán lójú yìí lọ wọ́n ti runwó lé blogger lórí nítorí tèmi Lady K tí mo jókòó tí mi ò jù báyìí lọ mo dẹ̀ dúró sórí nǹkan tí mo dúró sí fún wọn mo gba nǹkan tí mo fẹ́ gbà á wá jẹ́ olórí burúkú ẹ̀yin Àgbàlá Gabriel lẹ́wà máa dúnkokò mọ́ mi àbẹ́ wá kó àwọn irinṣẹ́ ẹ̀yin èèyàn jẹ́ kí n tún ṣọ́ọ̀kì yín tẹ bá rí lánàá tá a ṣe program yẹn mo sọ pé a lot of people were attacking me àwọn tí Àgbàlá Gabriel tún kó síta nìyẹn ó ti láwọn church member kan tó ti máa sọ fún wípé àwọn protocol ló ń ṣiṣẹ́ wèrè yẹn o àjọ mọ wọn àtàwọn protocol dẹ̀ ni wọ́n máa sọ fún wọn pé anywhere tẹ bá ti rí tó bá ti àtàkì dáàdì ó yá ẹ máa debunk ẹ níbi àwọn yẹn náà máa comment wọ́n máa búwọ̀ tó bá ṣe program wọ́n máa ṣe gbogbo ẹ̀ ẹjọ́ is that a man of God Ayọ̀délé Babalọ́lá kọ́lọ́n bá wa fọ̀run kẹ́ bàbá bí wọ́n ṣe ṣiṣẹ́ ìránṣẹ́ tó lótìtọ́ àti lódodo ayé mà bú wọn bàbá òun àti torí ẹ̀ kó blogger síta òun ni wọ́n fi rí ilé ológo dé sí òun ló fi yẹ wọ́n nígbà ayé wọn tó tún sì yẹ wọ́n lẹ́yìn ayé wọn yìí Àgbàlá Gabriel ìgbà ayé ẹ máa ṣẹ̀ṣẹ̀ ẹ̀yà ayé ẹ̀gùn ò lè sún wọn o gbọ́n tí kọ́là kan sọ ni asọ́lọ́dà asọ́nà tó wá ṣoríṣiríṣi ní ìlú Ìbàdàn ó padà parun ni bí ìwà Àgbàlá Gabriel náà ṣe máa parun nìyẹn àdàbí tó bá fìyà jà wọn aláìṣẹ̀ àdàbí tó bá fi àwọn èèyàn gbowó tó kówó yẹ fún wọn nìkan ló kù ṣùgbọ́n tó bá ṣe bẹ́ẹ̀ àdàbí àbíẹ́ gbogbo ìgbìyànjú ẹ pẹ̀lú iṣẹ́ ibi tó ń ṣe ní kọ́nà tí àwọn èèyàn ò rí ó máa dá fún ẹ ẹ má gbé mi mọ́ ẹ má wá sínú WhatsApp mi mọ́ bàbá Táíwò Òjó àwọn ni mo máa tún pè lẹ́ẹ̀kan sí lórí kéèsì máa tún gbé picture wọn wá again lórí kéèsì wàá release ìwé ilẹ̀ yẹn fún woman yẹn ẹ wá ìwé ilẹ̀ jáde kéèyàn kẹlẹ́ra lẹ̀ fún yàn ẹ kọ́lé fún kó má ní common paper tó lè fi nù dí.